A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀mádẹ. Ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio ti ṣe àpèjúwe àwọn obìnrin ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí àkàndá ènìyàn tí Ọlọ́run dá pé fún ayẹyẹ àyájọ́ Ọjọ́ àwọn obìnrin lágbàáyé fún ọdún 2024 bí ó ti sọ wípé wọ́n lẹ́tọ̀ọ́ sí ìbọ̀wọ̀ fún. Akpabio sọ èyí nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pàtàkì lórí ìròyìn Honorable Eseme Eyibo bí ó ti ké sí àwọn obìnrin Nàìjíríà fún ìgbóríyìn. Akpabio ní òun mọ rírì wàhálà wọn lójoojúmọ́. Ó ní wọ́n jẹ́ aláṣekára iṣẹ́ tí kì í rẹ̀wẹ̀sì. Ààrẹ ilé-ìgbìmọ̀ wa sọ àsọdájú wípé lábẹ́ ìṣàkóso rẹ̀, ilé-ìgbìmọ̀ yóò túbọ̀ máa fọn rere ìgbáyégbádùn àwọn obìnrin nítorí àwọn mọ̀ dájú wípé bí àwọn bá kọ̀ láti kówó lé wọn lórí, èyí lè yọrí sí ìparun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Akpabio, àkòrí ìpolongo tọdún yìí ni ó lọ pẹ̀lú èròǹgbà ilé-ìgbìmọ̀ tí ó ń ṣiṣẹ́ takuntakun láti fìdí òfin múlẹ̀ tí yóò ṣe àlékún ìjàǹgbara tako ìwà ìbálòpọ̀ fún ọmọbìnrin, kí wọ́n sì fi ohun tí ó tọ́ fún obìnrin. Ó wáá fi àǹfààní yìí ṣe ayẹyẹ àwọn ìyálóbìnrin, àbúrò, ẹ̀gbọ́n gẹ́gẹ́ bí aṣojú ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ìdílé àti ti ìjọba àpapọ̀, bí ó ti kí àwọn obìnrin kú oríire ayẹyẹ àṣeyíṣàmọ́dún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn agbébọn ni a gbọ́ wípé wọ́n tún pa ọlọ́pàá 5 lónìí ní ìlú Abakaliki, ìpínlẹ̀ Ebonyi. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ sọ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 5 ìdájí lórí afárá Ìbìyà lójúnà Hilltop sí Nwoke. Bákan náà ni a gbọ́ wípé àwọn afurasí Fúlàní darandaran pa ajagunfẹ̀yìntì kan pẹ̀lú àwọn 15 mìíràn lánàá nínú ìkọlù tí ó wáyé ní Wando, ìlú Mbakio ní ìjọba ìbílẹ̀ Kansu Mbalom, ìpínlẹ̀ Benue. Àwọn tí wọ́n ṣe ìkọlù yìí ni a gbọ́ wípé wọ́n tún dáná sun ilé tí ó lé ní 50, ilé alámọ̀, oko àti ibi ìkóúnjẹsí ní agbègbè 11. Ìkọlù yìí wáyé lẹ́yìn ọdún 6 tí irúfẹ́ ìkọlù bẹ́ẹ̀ ti wáyé ní ìjọ Àgùdà St. Ignatius Catholic Church, ẹ̀ka Nkpori, ìjọba ìbílẹ̀ Gúúsù Mbalom, Gwa, tí ó dẹ̀mí olùṣọ́-àgùntàn 2 àti alámòjútó ìjọ 17 légbodò. Ẹnìkan tí ọ̀rọ̀ orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ yìí tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé àwọn wọ̀nyí dìhámọ́ra ogun wá bí wọ́n ti tó 40 tí wọ́n ya wọ inú ìlú láàrin aago 7 ìrọ̀lẹ́ pẹ̀lú ìró ìbọn ní kòṣẹkòṣẹ sí àwọn ará ìlú tí wọ́n bá lójijì. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, adelé alága ìjọba ìbílẹ̀ Gúúsù Gúwá, ìyáàfin Comfort Agbo, sọ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí àlàáfíà jọba ní ìlú Wando. Òkú 16 ni wọ́n ti rí ṣàjọ, ènìyàn 2 fara gbọta, wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́. Àwọn tí wọ́n ṣe ìkọlù yìí jẹ́ afurasí Fúlàní darandaran. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ń kó òkú àwọn tí ó di olóògbé lọ ilé ìgbókùú-sí. Nígbà tí wọ́n kàn sí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ SP Catherine Anene tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ sọ wípé kọmíṣánná ọlọ́pàá ti wà lójúnà sí ibi ìkọlù fún àyẹ̀wò. Bákan náà ni igbákejì gómìnà ìpínlẹ̀ Dókítà Sam Odeh ti darí aṣojú ìjọba lọ ibi ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Bàbá àgbàlagbà kan ẹni 80 ọdún, Isiaka Ayinde, ni a gbọ́ wípé ó gbẹ̀mí ara rẹ̀ ní Watchtower, agbègbè Arárọ̀mí ní Ìmọ̀ta, ìpínlẹ̀ Èkó. Ìwádìí
sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 7:30 ìrọ̀lẹ́ àná Ọjọ́bọ̀. Ìwádìí sí iléeṣẹ́ ọlọ́pàá ṣe àfihàn wípé ọ̀kan lára àwọn tí wọ́n jọ ń gbélé ni ó sọ wípé bàbá yìí so ara rẹ̀ dìrọ̀dìrọ̀ lókùn títí ẹ̀mí fi jábọ́ lára rẹ̀ nínú ilé ìdáná. Wọ́n gbọ́ tí àwọn ọmọ ń pariwo wípé kí wọ́n wá wo bàbá nínú ilé ìdáná. Bí ó ti súré dé ibẹ̀ ni ó bá òkú bàbá tí wọ́n so rọ̀ mọ́ irin ojú fèrèsé. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn bí ó ti fi kún un wípé ọjọ́ orí àti ẹ̀sìn ti mú kí àwọn ẹbí pinnu láti sin olóògbé ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ológun The Defence Headquarters DHQ ti sọ wípé àwọn ti fọ́nká ikọ̀ káàkiri orílẹ̀-èdè láti lè bójútó ìgbésẹ̀ tí ó lè yọrí sí ìjàmbá bí ààwẹ̀ Ramadan ṣe ń kanlẹ̀kùn. Àsọdájú DHQ yìí ń ṣe pẹ̀kírẹ̀kí pẹ̀lú àtẹ̀jáde láti ọ̀dọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services DSS bí wọ́n ṣe kí àwọn Kìrìsìtẹ́nì kú ìpalẹ̀mọ́ àsìkò Lẹ́ǹtì àti Mùsùlùmí kú ìpalẹ̀mọ́ Ramadan, tí wọ́n wá rọ ọmọ orílẹ̀-èdè láti wà lójúlalákàn fi ń ṣọ́rí, pàápàá jùlọ lórí àwọn ìdúgbàmù olóró. Àtẹ̀jáde náà gbà wọ́n ní ìmọ̀ràn kí wọ́n ṣọ́ra fún ìpéjọpọ̀ ọ̀pọ̀ èrò tàbí ibi ìpéjọpọ̀ tí ó lè mú ìfura dání, kí wọ́n sì ṣe àfisùn ohunkóhun tí ó bá rú wọn lójú sí ọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò lágbègbè. Ìgbésẹ̀ yìí kan náà ni wọ́n fi pàrọwà fún ẹ̀mí ìfẹ́, ìfarajìn, ìṣọ̀kan, ìbárẹ́, àsọyépọ̀ àti ìgbépapọ̀ àlàáfíà. DHQ náà ṣe àtẹ̀jáde wọ́n fi àtẹ̀jáde ránṣẹ́ lónìí láti ọ̀dọ̀ adarí ìròyìn Major General Buba Edward bí ó ti sọ wípé àwọn ti ṣetán láti gbógun ti ohunkóhun tí ó bá fẹ́ dí àlàáfíà orílẹ̀-èdè lọ́wọ́. Buba wá ṣèlérí wípé ikọ̀ yìí kò ní rẹ̀wẹ̀sì títí àwọn á fi ṣẹ́gun adàlúrú wọlẹ̀ pátápátá. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí àṣeyọrí wọn, Buba ní láàárín ọ̀sẹ̀ kò dín ní 210 adàlúrú tí àwọn ṣekú pa bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú 142. Bákan náà ní ẹkùn gúúsù, iye epo tí wọn ìbá jí wà ni wọ́n ṣe iye rẹ̀ sí 2.2 billion naira. Ó ní ikọ̀ wọn ní ẹkùn gúúsù ṣe àwárí kòtò 63 tí wọ́n bàjẹ́, ọkọ̀ ojú omi 46 àti àgbá epo 100. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òkú ọ̀gá àgbà fún ilé ìfowópamọ́ Access Herbert Wigwe pẹ̀lú òkú ìyàwó rẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ ọkùnrin ti dé sí orílẹ̀-èdè Nàìjíríà. Òkú wọ̀nyí dé sí pápákọ̀ òfurufú ìlú Port Harcourt láti orílẹ̀-èdè United States lónìí ọjọ́ Ẹtì. Ètò ìsìnkú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yóò wáyé lọ́la ọjọ́ Àbámẹ́ta ní Isiokpo, ìlú abínibí rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ikwere, ìpínlẹ̀ Rivers. Wigwe, ìyàwó àti ọmọkùnrin rẹ̀ pẹ̀lú Abímbọ́lá Ògúnbànjọ tí í ṣe alága àná fún Nigeria Exchange Group PLC ni wọ́n jọ di olóògbé nínú ìjàmbá ọkọ̀ òfurufú tí ó wáyé ní ẹnu ibodè Nevada àti California ní orílẹ̀-èdè United States ní oṣù tí ó kọjá. Láti ìgbà náà ni oríṣiríṣi ọ̀rọ̀ ìyànjú ti ń wáyé fún Wigwe bí àwọn olùbánikẹ́dùn ṣe ń ṣe ìrántí iṣẹ́ rere ìgbà ayé rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjàkálẹ̀ àrùn ìgbóná measles ni a gbọ́ wípé ó ti bẹ́ sílẹ̀ ní iléèwé méjì ní ìjọba ìbílẹ̀ Akpabio, ìpínlẹ̀ Cross River ní ìjọba. Kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀, Dókítà Henry Anyuku ni ó fìdí èyí múlẹ̀ bí ó ti ṣe ìdánimọ̀ iléèwé méjèèjì sí Navy Secondary School àti Pennell Primary School ní agbègbè kan náà. Ó fi kún un wípé àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti iléeṣẹ́ ètò ìlera ti darí àwọn òṣìṣẹ́ lọ sí agbègbè tí ọ̀rọ̀ kàn. Wọ́n ti bẹ̀rẹ̀ abẹ́rẹ́ àjẹsára fún gbogbo àwọn ọmọ tí ó wà ní agbègbè àti ní ìjọba ìbílẹ̀ nítòsí tí wọn kò tíì gbúròó àjàkálẹ̀ àrùn. Bí wọ́n ti ṣe ìkìlọ̀
ìkìlọ̀ wípé àrùn ìgbóná jẹ́ àrùn tí ó ní agbára, kí gbogbo òbí kó ọmọ wọn jáde fún abẹ́rẹ́ àjẹsára àti ìpolongo rẹ̀ láti dènà àtànká. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.